ẹ ṣoge ni wọ́n, bọ̀dá ẹ ṣoge ni wọ́n, sìsìtá ẹ ṣoge ni wọ́n, ọ̀nkú ẹ ṣoge ni wọ́n. Opportunity knock but once. Anything wey you dey do make you no too shako. Kó má bàa fọkọ sí, kó má bàa falẹ̀ ṣọkọ. No go dey play with fire. Oh, I don't tire. Kí ni nǹkan tó ń bá mi fà gan? Kí ni mo ní bẹ́ẹ̀ fà? Mo ní kí o gbé kó fọn fọlọ́hun, kọ́rùn ẹ lè mọ́. O gbé tèmi, kó fi ohun fọlọ́hun, kí ọrùn ẹ lè mọ́. Ìtumọ̀. Ṣé ògbé tó ń sọ rèé? Kò wá yé ọ ni. Wọ́n ní bí àpáàdé bá dojú kò giri, tó giri ní í ṣe. Ṣíbi tó fẹ́ gbàyọ rè. Ìwọ ti wá gbàgbé ni. Ní pé ìgbàkọ ẹlẹ́kọ̀ọ́, ọ̀dọ̀ ẹlẹ́kọ̀ọ́ ní kọjú sí. Wo ọ̀dọ̀ mi náà ló kọjú sí. Ẹ dákun, kí ló dé tẹ̀ ń dájé adé mi ríboríbo? Ẹ jẹ́ ń jayé orí mi. Ayé mi ń bẹ lọ́rùn kò lè jẹ́ tẹ́ ní bá ní má jẹ igi adápẹ́ ní bá ní má jẹ ayé omi agbé lọ. Má gbàyé má gbọ́run, ibì kan lèèyàn gbé, ẹ jẹ́ ń jayé orí mi. Ó ti ẹ̀ níbí ló gbé. Má dá lóhùn, sórí ibi tó máa gbé tó máa ti gbádùn ara rẹ nì. Ọ̀dọ̀ mi ni, tí tèmi ní ṣe. Tèmi ní. Tèmi ní. Tèmi ní sẹ́. Àní tèmi ní. Ó tẹ̀ ti tó ọ. Ó tó ọ. Sọ́ọ́rí, kọ́nàkọ́nà ò kì í yí ẹyin. Ẹyin ẹlẹ́yin báyìí ni kọ́nàkọ́nà máa ń balẹ̀. Bí ó sì ẹ̀ wá bí ọmọ náà, kọ́nàkọ́nà ni ó jẹ́. Sọ́ọ́rí. Tèmi ní. Jẹ́ àsọ̀sá ní àwọn ọmọ ogun ṣe tèmi kí n ṣe tiẹ̀ ọlọ́run kì í ṣẹlẹ̀ sí wọn ìjà tí wọ́n jà lójú ayé ọlọ́run ẹlẹ́dà ṣàánú mi lórí àwọn ọmọ yìí o ṣàánú mi o àṣẹ wọn lọ́ta ara wọn o ọ̀rẹ́ tí gbogbo ayé ti mọ̀ wọ́n sí tọ́jọ́ ń bára wọn ṣe òní ọjọ́ kan ṣe kálẹ̀ o ogun ìtúká máa lọ tiẹ̀ kí máa lọ tèmi ẹlẹ́dà bá mi bá wí o bá mi bá wí o láàrin àwọn ọmọdé yìí o ẹ ṣàánú mi o. wọ́n ní ọjọ́ náà bá ti fi hàn lójú àlá ogun tó ti fi hàn mí ó ti ṣẹ́ ni èmi dúró àdúrà ló kàn. New product lélẹ̀ ìyàwó lè polówó nǹkan tí ò dáa fún yín. Ààrẹ là ní ẹ kúkú bá mi ra méjì $500 lẹ́yọ kan. Ẹ mú change wa ní 500. Mi mà wá ní change dání o. Ó dá mẹ́yọ kan sí wa. Ẹ kú bá mi ra méjì náà. Ẹ mú wá. All right. Bá ti ṣiṣẹ́ déédéé. Ẹ ṣé gan. Rarela hair treatment eléyìí ta lẹ́nu. Rarela hair treatment. Ní Káyọ̀dé. Mo ti wá Káyọ̀dé báyìí. Ọlọ́run ṣàánú fún mi o. Káorí ká lè jẹ́ náà la ṣe ń struggle títí. A tún tajà owó tún pé. My baby. Mo mọ̀ pé gbogbo nǹkan sì máa dá. Àmín o. Ṣorí owó yìí. Wọ́n bá tí mo rí kó jọ ni. Gbà kó lọ fi sanwó náà. Adébọ́lá. Tó o ṣe o. 85. Ẹ nà. Owó tí mo nídìí ò tó báyìí. Tí n bá máa papọ̀ mọ́ owó tó wà lọ́wọ́ mi, ó ti ju owó tí mo nídìí lọ. Tí ẹ ṣe lọ san yẹn ná.
iye tó bá kù wàá wá owó sí kọ́tẹ̀ sí fún ẹ lọ́jà náà. Ó ṣe gan, my dear. God bless you. à ń dúpẹ́ rẹ̀ ni ó yá tètè lọ kó lọ gbá ọjà. Mo máa rí ẹ later. Kò sí problem. All right, take care. All right. Má dá lágbọ̀rọ̀ náà. Ìbúrò ni nǹkan tó rán mi ni mò ń ṣe ń bí. Ẹ wá ń ṣọ́ mi ni àbí báwo? Kí n tún ni nǹkan tó rán mi ni mò ń ṣe àbẹ́ẹ̀ máa rí ìbéèrè àgọ̀ kí ni à ń tẹ́ ń bí. Can you imagine? Jọ kí ni mo rí tó ń ṣe fún bọ̀bọ̀ yẹn? Òun kówó fún. Ní ilé ayé ta wà yìí òun kówó fọkùnrin Débọ́lá. Sórí ẹ pé ṣá like ṣé o ní nǹkan tó ń rò nínú orí ẹ? Ní owó kéékèèké tó ń rejọ tó yẹ kó máa fi tọ́jú ara ẹ yìí o tún lọ ń kó fọkùnrin kó wá tiẹ̀ wá jẹ́ pé màá mi golo kówó yẹn fún ni ẹlẹ́dàá wọn máa ṣàdúrà fún ẹ o wá lọ ń kówó fọkùnrin. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé bẹ́ẹ̀ ṣe rí mi ìyà ń jẹ mí àbí màá mi sọ pé àwọn ò róúnjẹ jẹ tí mo ṣe máa kówó fún wọn kí ló ṣẹlẹ̀ gan ṣé bówó mi ni ṣé bí mi mo náwó mi gbà. Nà mí kúkú náà mi kó yá mi yọ wíìgì lórí mi nà mí kó yọ wíìgì lórí mi nígbà tí mo rí pé rapid grow ẹ ó kọ̀ déédéé lójijì ó ti ń bò mí mọ́lẹ̀ ò fẹ́ ní respect mọ́ nǹkan ń ṣe ẹ ṣá ó yẹ kó lù mí ni àbẹ́rẹ́ gbégungun ẹ ṣe ń ràn gbégungun ẹ ṣe ń ràn ó yẹ kó lù mí ni so èyí tó gbé wálé yẹn sí ọkọ ni lójú ààrẹ ò tí ì rọ́kọ ọkọ tó máa bọ́ ò wá réyàn gidi ò rí mú wálé èyí tó jẹ́ pé èyí tó ń save ló tún máa kó fún òun ló mú wálé ó yẹ kó jẹ́ kó rí ẹ̀ kó pé yes ó yẹ kó jẹ́ kó rí ẹ̀ kó pé sórí gbogbo òṣì tó ń ṣe yìí abẹ́ débì kan Débọ́lá abẹ́ débì kan òun kówó fọkùnrin ọkùnrin tó ò mọ̀ bí owó tó wá gbà lọ́wọ́ ẹ̀ obìnrin míì ló fẹ́ lọ kó fún ọjọ́ tí ìgbé yẹn tó bá dé inú ilé yẹn náà ni máa wà tó máa ké wá ṣùgbọ́n pé téèyàn bá ké wá báyọ̀ mọ̀ pé yẹ kéèyàn máa rẹ̀ wọ́n lẹ́kùn ni èmi á lù ẹ́ mọ́ ni mo máa nù ẹ́ mọ́ ìgbé yẹn ni ìwọ tó serious o rọ́kùnrin gidi èyí tó máa kówó fún lòun wá bó ṣe rí wàá gbọ́ ṣebí mo fẹ́ sọ torí pàjù méjì lónìí ó ní kí mórí wá kí fọrùn lẹ̀ orí ẹ̀ tí ò dáa pé. Wọ́n kí ló máa ń ṣàǹtì ìgàn kí ni problem ẹ? Ṣebí wọ́n lò like ọkùnrin èmi dẹ̀ like ọkùnrin mo like ẹni tí mò ń date now kí ni problem ẹ? Ṣówó ẹ ni ẹni máa wàhálà lédi ìgùn ti pọ̀ jù kí ló tẹ̀ ń ṣe owó Ọlọ́run bá mi pèsè ọkọ fún kó tẹ̀ máa lọ ilé ọkọ ẹ̀. Ṣé máa ṣẹ̀ṣẹ̀ máa tọrọ owó lọ́wọ́ yín ni èmi Ọlọ́run tẹ̀ ní jẹ́ èmi tí mo lọ́wọ́ skẹ́ẹ̀tì wọn jọkọ̀ èmi mo ní èmi mo ṣe kinní kan máa tọrọ owó lọ́wọ́ ọkọ mi ò ní fi mí lẹ̀ láéláé kò lè kówó mi fẹ́ lò mí kí ló tẹ̀ máa ń ṣe wọ́n gan sef àbí kí n tiẹ̀ má jẹ́ ń wọlé o torí tó bá wọlé ń sìn wọ́n máa lọ máa pariwo ní bí ẹ kí n máa lọ síta bí ẹ máa lọ nulẹ̀ ìjọ kò ní wèrè tó bá ṣe wèrè má ṣe wèrè. Báwo ni kí ló ṣẹlẹ̀? I'm good and you sure okay? How are you doing? Kí ló mọ́gé ń ṣe nínú oòrùn tó ń gbóná yìí? Àtẹ̀mọ́ pàwọ̀ lẹ́ hunt anyway, so we're just discussing. Báwo wá ni kí ló ṣẹlẹ̀? Where are you heading to? Báwo la ṣe lè help yín? Ọ̀rẹ́ ẹ̀ tó tutù bí àdàbà mo máa fẹ́ bá sọ̀rọ̀. Ìjọba mi pè. Ọ̀rẹ́ mi tójú ẹ̀ tutù bí àdàbà. Gangan ni mò ń pè. Wo sún mi. Arẹwà báwo ni? How are you doing? Ọmọ ó dùn. Tí mo ṣe ń bọ̀ mò ń pa ọmọ owó ló dùn tó báyìí. Báwo ni kí ló ń ṣẹlẹ̀? Where are you heading to? Sún mi kí lẹ̀ ń sọ dáhùn kó jẹ́ ká máa lọ. Màmá má bínú mo máa fẹ́ gbọ́ ọkọ̀ tí bọ̀bọ̀ yìí sọ máa ní ṣe rí ó bàjẹ́ ṣá ó bàjẹ́ gan ó fẹ́ kí mi òun sọ pé báwo ni jọ́ torí Ọlọ́run mélòó ló fẹ́ fi ju Débọ́lá àbúrò mi lọ. But seriously ẹ̀yin ọkùnrin ìsìn àgàgà ẹ̀yin ọmọ kéékèèké yìí ní respect o torí pé orí mi tí mo wọ short so you think I am your mate right o rò bí ẹgbẹ́ ṣàwáwù ẹni mo jẹ́ nítorí pé o ti gbé old Lexus o ti gbé some I don't even believe you are the owner of the car. Ìwọ mechanic or gateman or but I don't even know what I can call you. Look at what you're wearing. Nǹkan tó wọ̀.
o gba Ankara sórí jompi. Look at you. Ẹ̀rù ọ̀bẹ ayé ò máa ga kó tó rí pé akọ̀yìn sí mi gan ò bá ẹlẹ́rù. O pọ̀ rẹ́ mi, o tún wá ní gut, òun náà rẹ́ mi sí mi, like you're very stupid. Wọ́n tẹ̀ ń wọ ẹran tó ní wo ìgbín náà ń yọjú. Can you imagine? Wọ́n jẹ́ kí n sọ kíní kan fún ẹ, ṣáàdúgbò yìí ló ń gbà bá àdúgbò mi. Ọjọ́ tó bá tún rí mi kọjá, tó bá tún stop mi, Jésù á jẹ́ kó jẹ́ long jean ló wọ̀ lọ́jọ́ yẹn, á lè tó ẹ náà dáadáa, kó má jẹ́ já pé òṣì tó kó sí dì ló wọ̀. Ọ̀dẹ̀ wo bó ṣe rí, wọ́n fi mọ́tò ránṣẹ́, ó fi mọ́tò ọ̀gá ẹ̀ toast. Eléyìí ò tẹ̀lé jẹ́ mọ́tò ọ̀gá ẹ̀ gan, because ọ̀gá ẹ̀ gan ò tó mi toast, tó bá pẹ́ ọ̀gá ẹ̀ ló ránṣẹ́ mọ́tò yìí. Ọ̀gá tó gbà ìṣiṣẹ́ gan kò lè toast mi. Jẹ́ ká lọ jàre. Àti ẹ ṣoge níwọ̀n, bọ̀dá ẹ ṣoge níwọ̀n, sìsìtà ẹ ṣoge níwọ̀n, ọ̀nkú ẹ ṣoge níwọ̀n. Opportunity knock but once. Anything wey you dey do make you no too shako. Kó má bá fọkọ ṣẹlẹ̀, kó má bá fa. One that shall never end. Wọ́n tẹ̀ ń pé wọ́n pẹran tó ní wo ìgbín náà yọjú. Yes, ẹ kúlẹ̀ mà. Ẹ kúlẹ̀ mà. Ẹ ń jáde ni. Mo ń jáde ni. You can imagine. Tó bá tẹ̀ ń wá ẹran tó ní wo. Ẹ wo mami lè imagine wèrè kan tó stop mi bí bus stop bẹ́ẹ̀ ṣá wèrè gidi ni. Ó ń ṣe wèrè bẹ́ẹ̀ yẹn náà. Ẹ wo ó wá dá odidi èmi Súnmisọ́lá ó dá mi dúró kó fẹ́ fẹ́ mi. I was like ṣé o rí mi dáadáa ṣá àbókójú sílé kó tó rìn. Can I have your contact? I was like are you mad? Tẹ bá tẹ̀ rí kinní ọ̀hún tá à ń sọ yìí orí pínísí mo sọ wípé mẹkáníìkì ni bóyá ó ní kó testron mọ́tò tó lọ bá wọn ṣe ló wá ní kóun sáré pimp town kó wá fi toast ọ̀rẹ́ ẹ lè imagine. Kò tí ẹ gbọ́n òpó lójú ẹ̀ ní ipò. Kí ló ṣẹlẹ̀? Irú òróǹbòrò. Sàámú tẹ̀lá jígbéda. Wèrè wa mọ́tò. Àsìnwó gbowó lẹ́yìn méjèèjì. Tẹ́yìn ò bára yín sọ̀rọ̀ ni. Mẹkáníìkì tó sì ẹ̀jẹ̀ kínú yín dùn. Ìwájú oyè bó ń fò péńpé laṣọ ṣeṣe ló ń bá ká omi tí jókòó tó dé. Ìwọ wàràn aṣọ ṣíà ó ti kùn lọ́dà ọ̀dà pọ́pù ẹ̀rẹ́ ní báyìí sọ̀rọ̀ ẹ ti ẹ̀ dúró náà ṣọmọdé lẹ̀ ń pèrà yín mọ́jú orí yín ọkùnrin ni kì í yàgàn fọkùnrin pé 50 years ó lè fọmọ kékeré kan lóyún tó bá pé 60 years tí wọ́n ń pè ní 100 ọdún lédè Yorùbá ó lè fọmọ lóyún sórí láyé ìjọ òun ló jẹ́ pé èèyàn bá pé 50 obìnrin ò lè rí nǹkan oṣù ẹni tó lúwa bàbá ṣe bóyá ló lè pé 60 yẹn níjọ́ òun o àmọ́ lóde èní bá ti pé 40 báyìí kò ní nǹkan oṣù ẹ̀ mọ́ ó ti wọ ọmọ ní pírẹ́sì àbí kílẹ̀ pé menopause ó ti wọ ọmọ ní pọ́ọ̀sì tó bá sì ti wọ kò lè bímọ mọ́ ẹ jọ ṣé ẹ mọ iye ọdún yín àwọn tá a jọ bí yín tẹ́ ẹ jọ jẹ́ irọ́ ṣé ẹ mọ iye ọmọ tó ti bí nílé ọkọ tó ń ṣàbíamọ tó ń ṣèyàwó ilé ọmọ ẹlòmíì ti wà secondary school ẹ̀yin fẹ́ fi irun funfun rọmọ nursery school ẹ jọ ọmọ ọdún mélòó ni ẹ wà pẹ́ tí ń góyìn tó àmọ́ ẹni tó ń kọjá lọ ní bá ńlá góyìn tó yẹn délẹ̀ kó lè má tún fi kó báyìí ẹrù orí yìí use your brain burú ẹ̀ ń dúró lè ó ti mọ́kọ̀ wálé kò bá ti máa rí èmi ni mo sọ pé ìtìjú ló máa jẹ́ fún ẹ. ọkọ ni tó mú wálé. àmọ́ ìtìjú ló jẹ́ fún kò ní jẹ́ sọ yóò máa lẹ́nu bébébé ni ìtìjú ló jẹ́ fún ẹ láti pàbùrù ẹ ṣáájú ẹ máa rí àmọ́ kò sígbà náà o tó bá jó ṣìra tamara ayọ̀ tó gbé dání iná ló yìí gbé dání ó máa ṣáájú ẹ tó ti bọ́. Ṣùgbọ́n màámi wá mọ ní sùúrù now calm down nǹkan tá a kàn ń sọ ni pé ó dà pé understand ṣe ni tẹ́yìn fúnra yín bá rí ọmọkùnrin tá à ń sọ yìí àbá lọ ṣèṣì lọ mú wálé lásán ẹ̀yin ẹ máa lé wa bí ó kọ̀ dàbí àkísà tó dàbí kí ní bí àtọ́fí inú lẹ̀. tálárú lẹ̀ ń kọ́ nù fẹ́ sí
bí ò jẹ́ yìí kó sáré gbà níjọ́ tẹ́tí yan ẹbọ náà tẹ́tí ń gbé ìtòfìtì yìí èwo lẹ kó sílé ẹ èwo ló gbé yìí sílé bí aya wo ìwọ tiẹ̀ jẹ́ kí n sọ fún ẹ mò ń já ẹ ní pẹ́tẹ́ ẹsẹ̀ mi ì dẹ̀ ní fẹ́ kó rí ìbínú abiyamọ torí kì í ṣe gbogbo òbí tó bá bímọ ló ń ṣépè fọmọ tí kì í mọ òbí mi gan lára àta tó bá ṣe lọ́nà tó tọ́ ó máa mọ̀ má bá débi tí bá sọ pé mi ì gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú ọmọ mi mọ́ o pé o ò gbọ́dọ̀ bọ́ ọmọ mi rìn mọ́ torí ìwà ẹ àtọ̀rọ̀ ẹnu ẹ ó jọ pé ìwọ ló ń kọ́. Rárá o kò tẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń ròyìn mo dẹ̀ máa àjọ ń sọ̀rọ̀ bó bí mo ṣe ń bá sọ̀rọ̀ ló náà ń bá mi sọ̀rọ̀ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo á promise yín a máa wá kọ́ ṣe kan anytime soon ẹ má worry ẹ máa rí àwọn méjèèjì at the same time ló máa bọ̀ sí. Mo promise yín màmí ẹ má pẹ́ ṣe gbọ́ ẹ má pẹ́ wá tẹ máa ṣe sùúrù náà ẹ. tó bá wù ní kálukú ló lè fààyè rẹ̀ ṣe àmọ́ mo mọ̀ wípé gbogbo tó ń dán kọ́ ni wúrà. So you don't even know what to do. What do you want me to do? I ò lè mọ̀. Do you know that the same thing ló ṣe níbi tá ti ń bọ̀? Ṣó mọ̀ ṣá? Nígbà tó yẹ wá ń béèrè lọ́wọ́ mi pé kí ló dé tèmi ń díjú kí ló dé tí mo ò rẹ́rìn ó yẹ kí n máa bẹ́ẹ̀ rẹ́rìn ni. So come on pé kó wá ṣí ilẹ̀kùn fún girlfriend ẹni tó claim pé o love ó lè ṣe wọ́n máa ṣe big boy òṣì. Wọ́n máa ṣe big boy òṣì. O responsible man like you. Dáradá. Excuse me, nǹkan tó ṣe lójú èrò tó máa fi mọ̀ pé look at this pretty girl ọkùnrin tó ń fẹ́ responsible guy ó ṣe bẹ́ẹ̀ yẹn o ó wá dibi tí ò sí èrò tó gbé mi déwájú lémi ó wá ló fẹ́ wá sílẹ̀kùn fún mi keep it to yourself ó fẹ́ wá sílẹ̀kùn fún ta ni ó yẹ nígbà tí àwọn èrò pọ̀ ń bẹ̀ tó yẹ pé tọ́mọ máa wò pé àwọn bí bọ̀bọ̀ ìṣe ń treat fún ìnà ẹ̀wọ̀ bóyá ń ṣe ó sílẹ̀kùn fún mi gbà yẹn o nígbà táwa débi tí ò sí èrò tó yẹ pé mo ò lè proud mo tẹ̀ lè gara pé nǹkan tí boyfriend mi ṣe ìgbà yẹn ló fẹ́ wá sílẹ̀kùn fún mi ìṣílẹ̀kùn yẹn kí you there. Babe, but mo ti promise ẹ pé next time màá ṣílẹ̀kùn fún ẹ. I'm not sure there will be a next time, my dear. Ọmọ kan tó máa ṣe ni tá bá lọ sí mat gan wa máa ṣọ́ ọwọ́ mi pé ṣé mi ni máa gbẹ́rù èmi náà máa ṣe pé normal ṣó yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ máa wáyé. You should be a perfect gentleman. You are not. No, you are not. You are not. You are not. I don't want a man like you. I want a man that will take care of me. I am a queen. And I want a man that will take care of me like a queen. Not a man tó yẹ pé tó bá ti rí àwọn obìnrin báyìí á máa ṣe báyìí. Ó fẹ́ jẹ́ kí àwọn obìnrin yẹn mọ̀ pé òun gangan lọ́kọ. Ó fẹ́ fi mí sí place ìyàwó kékeré like ẹni tí ò ní rank tí ò ní level. No, I won't take that from you. Yes. Nítorí fine boy nìkan ló fẹ́ máa ṣe. Lóòótọ́ olówó o, but ó fẹ́ máa wò pé torí pé o ti lówó, ó fẹ́ kí n máa dàbí slave ẹ. I am not ready to be any man's slave. You are not the kind of man I want. I want a man that will treat me right. I want a man tó yẹ pé by dúró ìnáwó ó yẹ kó ti gba báàgì ọwọ́ mi. Yes. Ó yẹ kó ti gba báàgì ọwọ́ mi, but ó rí gbà. Let me tell you something. I am done with you. Yes. I am done with you. I don't want to ever see you in my house. Like, get that into your head, your skull. Like, jẹ́ kó máa wọnú ọpọlọ ẹ lọ pé èmi sọ pé mi ò fẹ́ rí ẹ mọ́. Don't ever come to my house. Wait, hold on. Ṣé nǹkan mi wà nú ọ̀rọ̀ yìí ni? Mo ti bẹ̀ẹ́nu mọ́tò, àtúbọ̀síta mo tún try láti bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ó dẹ̀ ń po nag. Oh my God. And do you think that's enough? Ṣọ́rọ̀ yìí ni àbí mi? Ọ̀rọ̀ yìí náà ni o. Because I am done with you. Get that into your head. Like, jẹ́ kó máa wọnú orí ẹ lọ. I am done. Me, I am done with you. Okay? So, kò ṣí ẹ dáadáa. Look at me. Look at my house. Ọjọ́ tó bá tún débi. Tó débi báyìí. Tí bá tún rí ẹ nílé wa, omi gbóná ni máa dà sí ẹ lára. Àná àbá lè sọ o. Tó bá tiẹ̀ wá fẹ́ padà wá bẹ̀ mí. Change this your base to latest one. Nǹkan táwọn ẹgbẹ́ ẹ tó ń lo òǹgbèrò tó fi ń ṣe big boy. Not this old pants of yours. Ẹ máa gbà mí kẹ́ pẹ̀lú àdúrà nǹkan tí mo gbé wáyé. Mo ló sọ pé kí n lọ change sí latest ones. Anything wey you dey do make you no too ṣakọ. Kó má bàa fọkọ ṣàlẹ̀, kó má bàa falẹ̀ ṣọkọ. No go dey play with fire. Ibi ọ̀tá rẹ̀ jẹ́ kí tún rí ẹ́ bí. Omi gbóná báyìí ni máa dà lé ẹ lórí. Very stupid person ó bá mi sọ rubbish. Ẹ wá. Ǹtẹ̀ máa block ẹ̀ má mi. Ẹ má bínú inú tó ń bí mi. Ló ń ṣẹlẹ̀ wọ àti táyì. Má bínú. Ó yẹ kí n bí mo ṣe ń wọlé bọ̀ idiot yẹn ló múnú bí mi. Ló ti fẹ́ jẹ́ màmí.
Bọ́dá Gbénga ni. Wọ́n àti bọ́dá Gbénga ni. Gbénga wò. Àfẹ́sọ́nà. Ọkọ àfẹ́sọ́nà. Ẹ wo màámi, èyí má wulẹ̀ dá sí o. Ẹ má dá sí ní ṣe ṣáà máa wo èmi àti ẹ̀. Mo ti ní tó bá bí dá. Tí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ tó bá bí dá kó tún dé inú compound, omi gbóná báyìí ni máa dá sí lára. Tí gbogbo ara ẹ̀ báyìí tó máa bó. Súnmisọ́lá, ta ni mo ṣẹ̀ tó lóun ò ní dáríjì? Kí ló dé? Tó lójú tí ni ojú òtí ẹ̀. Gbogbo ẹ̀dá tó wà láyé tí ó bá lójú tí ojú kan ni ò bá ní. Ló ń pariwo lé lórí ìta gbagba. Inú ilé láti ń gbóhùn ẹ̀. Tí ọmọ páyé ti ń sọ ẹ lẹ́nu, wọn á lọ tutù bẹ̀rẹ̀. Ó máa tó lé iná lọ. Mami, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa náà. Ṣé ẹ fẹ́ máa gbé ará àtàlé mi lórí ni? Ṣé ẹ fẹ́ máa support Gbénga fún mi ni? Kí tó lè máa bínú bá ó yẹ kẹ́ mọ̀ pé òun ló ṣẹ́ mi náà. Ọkùnrin kan tẹ̀lé máa fi irú èmi ìṣàkọ́ ẹ wò mí náà ẹ wọ́n mọ́ tẹ́ bí kó wá máa bá mi sọ̀rọ̀ òṣì. Wọ́n bí dá kó tiẹ̀ dé bí. But àǹtí mi, igi yóò dá ayọ̀ níná, tọ̀hún ò dá ayọ̀ níná. Ìjọ wo gangan lọbẹ̀ fẹ́ jiná? Débọ́lá. Màámi, Débọ́lá ṣe gbọ́n nǹkan tó sọ. Èmi ni Débọ́lá sọ̀rọ̀ sí. Wò máa na ọmọ tèmi o, ṣùgbọ́n Débọ́lá ṣé èmi ló sọ̀rọ̀? bí yóò bá dún bẹ̀, dúró náà. má fi kànra méwé o. Ẹ má dá sí o. Sórí bàtà yìí. Ṣé o mọ̀ pé 2 inches ni? Tí bá rẹ́dì láti fi dá àrà sí ẹ lára Débọ́lá, máa sọ di 5 inches mọ́ ẹ lọ́wọ́. Máa fi fọ́ gbogbo orí ẹ. Èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Jọ lọ́rọ̀ tó wà lẹ̀ ṣó advice mi ni. Ṣó ti tó yẹn ni? Ní ayé láyé ẹ. Débọ́lá, ní ayé láyé ẹ. Ọjọ́ tèmi àti boyfriend mi. Tí ẹ bá tún ní misunderstanding, Débọ́lá tó bá tún dá sí. Sórí 2 inches lélẹ̀, máa lo 12 inches fún ẹ. Àmọ́ Mami, sọ fún ẹ o. Mami, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀ ní jẹ́ kí n sọ̀rọ̀. Ẹ̀ ní jẹ́ kí n parí, ṣé mo wà nínú ẹgbẹ́ ẹ̀ ni? Ṣé mo ṣẹgbẹ́ ni Débọ́lá? Jọ, láàrin èmi àti ẹ, ọ̀rọ̀ tó sọ tó ń sìn, ṣé òun advice mi náà bó ń sọ̀rọ̀ sí mi? Òun gba short cut, ó fẹ́ pè mí láṣẹ́wó, yí pé mò ń gbóríṣiríṣi ọkùnrin àbí? Òun gba short cut, ó fẹ́ sọ fún mi pé mo ti ní ju boyfriend ẹyọ kan lọ. Sórí, tó bá ti bí ẹ dá, jẹ́ kí n rí ẹsẹ̀ níwájú yàrá mi. Ṣọmọye tí mo ra bomb shot yẹn, irú ẹ ló ń sọ̀rọ̀ sí yàn. Irú ẹ ló ń sọ̀rọ̀ sí mi. Òun sọ fún mi pé igi yóò dá yán lọ, tọ̀wọ́ dá yán lọ. Má wọrí. Tó bá bí ẹ dá, màámi ojú yín ni, màá bá yí ọmọ yín jẹ́ pẹ̀lú lúlù. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló ṣẹlẹ̀? Àǹtí mi ló ní mo ò ní bọ́. Kí ni nǹkan náà? Kí ni? Tó bá máa fi sùn, tó bá máa jí, ara wọn abalẹ̀. Tó bá fún ẹni lápá tẹ́ńsọ̀n tó ní ìlú. Ẹ̀rẹ̀dà sílẹ̀ rí pé mo sọ̀rọ̀ nígbà tó wà. Ara ẹni ò fún lápá tó yé eléyìí kó tó lóun máa bà mí lórí jẹ́ èmi gan àjòjú èmi àti ẹ̀. Ọlọ́run á bá mi kó sí wọn. Má gbọ́ o, máa wò ó tiẹ̀ o. Eléyìí o kò ní má sí o. Má jẹ́ o ṣe é léṣe o. Tó bá ti kó wèrè ẹ̀ tí a máa wò ó tiẹ̀. Ẹ o, ó dọ̀la. Mo ti gbọ́. Ara wọn abalẹ̀ tó bá máa sùn tó bá máa jí. Àǹtí ẹ̀ ṣoge ni wọ́n, ọ̀nkú ẹ̀ ṣoge ni wọ́n. Ẹ̀ ṣoge ni wọ́n. Ẹ̀ ṣoge ni wọ́n. Àǹtí ẹ̀ ṣoge ni wọ́n, bọ̀dá ẹ̀ ṣoge ni wọ́n, sìsìtá ẹ̀ ṣoge ni wọ́n, ọ̀nkú ẹ̀ ṣoge ni wọ́n. Opportunity knock but once. Anything wey you dey do make you no too ṣakọ. Kó má bàa fọkọ ṣàlẹ̀, kó má bàa falẹ̀ ṣọkọ. No go dey play with fire, oh I don't tire. Ẹ̀ ṣoge ni wọ́n. Ẹ̀ ṣoge ni wọ́n.
tó bá wù ní kálukú ló lè fààyè rẹ̀ ṣe. Àmọ́ mo mọ̀ wípé gbogbo tó ń dán kọ́ ni wúrà. Àǹtí bọ̀dá oge àṣejù kò dáa. Opportunity lost can never be regained. Àǹtí ẹ̀ ṣoge ni wọ́n. Ọ̀nkú ẹ̀ ṣoge ni wọ́n. Àǹtí ẹ̀ ṣoge ni wọ́n. Ọ̀nkú ẹ̀ ṣoge ni wọ́n. Ẹ̀ṣoge ni wọ́n, bọ̀dá ẹ̀ṣoge ni wọ́n, sìsìtá ẹ̀ṣoge ni wọ́n, ọ̀nkú ẹ̀ṣoge ni wọ́n. Opportunity knock but once. Anything wey you dey do make you no too ṣakọ. Kó má bàa fọkọ ṣàlẹ̀, kó má. wọ́n ń ṣe ìjẹ́kújẹ́. pẹ̀lú kinní tó ń gbé kiri tó pèrè lọ́kùnrin yẹn. Débọ́lá kò ní dáhùn nítorí ìwèrè tó wà lẹ́wọ̀. Dé wá ń bì báyìí, ìwọ ni mò ń pè, wá ń bì. àbódìbòye sọjú nù. Ó mọ̀ mo ti rí mi, wá ń bì báyìí. ẹ súnmọ́ bí ẹ má bọ̀. Kí lẹ wá ṣe ń bì báyìí? àwọn ṣọ́ọ̀fù ni ṣé wàá pa ẹ kúrọ̀lẹ́ ìwúlẹ̀ ṣe o. ẹ ǹlẹ́ yín lọ. ìlọ wa yín lọ. ẹ kọjọ mẹ́ta. Dà wo àwa nìyẹn. mọ́mí ńkọ́. Báwo ni wọ́n wà? Báwo ni? adúpẹ́ fọlọ́. Yín lọ mi tí mo rí ẹ bí mo ṣe wà yìí. Ṣòro owó nǹkan tí mo rà ó padà sápò mi bẹ́ẹ̀. like seriously. mi 12,000 lọ́wọ́ ẹ̀. 12k. mi ò kò fi bẹ́ẹ̀ sọ lọ́wọ́ mi. ẹ no ṣe transfer. ó máa ṣe transfer ó yá pé details ẹ pé details zero. mi ò kò fi bẹ́ẹ̀ sọ lọ́wọ́ mi. ó dá fún mi 5,000. ó dá ń lọ o ò ní 5,000 náà. ok ó yá mú 1,000. ẹ jẹ́ kí n fún yín sórí ẹ pé mo bèrè owó lọ́wọ́ ẹ̀. Débọ́lá ṣé lè ló ń pè lọ́kọ. àmọ́ mo mọ̀ wípé gbogbo tó ń dán kọ́ ni wúrà. Àǹtí bọ̀dá oge àṣejù kò dáa. Opportunity lost can never be regained. Àǹtí ẹ̀ṣoge ni wọ́n, ọ̀nkú ẹ̀ṣoge ni wọ́n, àǹtí ẹ̀ṣoge ni wọ́n, ọ̀nkú ẹ̀ṣoge ni wọ́n. Seriously, I'm waiting for you. Let me say 4 hours because I know you'll pass here. I know you pass here. Reason yẹn tí mo ṣe jókòó nínú mọ́tò because àwọn àgbàlagbà sọ wípé téèyàn bá ń wá èèyàn kí n jẹ́ kó sú yàn. I love you for real and I love you so much. Look at tó bá yẹ pé ẹni tí ò love ẹ ni 4 hours ni mo ti wà nínú mọ́tò pẹ̀lú nǹkan tí epo ń sọ ń sìn ó máa ti pa èsì ó máa ti ṣe mí lè ṣe but àbí kí n sọ wípé ẹni tó bá yẹ pé kò ń ṣe ẹni tó ní ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo ó máa ti step back látijọ́ yìí ló ti ń tàn mí down but I believe today you're gonna say yes because nínú mi mo ti ń feel yes because ó kàn fà ó ń dá mi lọ́rùn then àwọn Yorùbá sọ̀rọ̀ kan wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìlú ló wà lọ́jà kó tó di pé Ṣàngó yan bàtà láàyò I mean ìlú bàtà tí wọ́n máa ń play fún Ṣàngó Olúkòso do you know táwọn máa gbá pápá. Bọ́dọ̀ Ṣàngó are you done singing? Yeah, I'm not like singing, you were singing. Nígbà tí bàtà tó ti ń wọ ọ̀rọ̀ orí bóyá ń ṣe mo rí pé ó ti ń kọrin ni. I'm just using the bàtà. Will you let me talk please? I'm sorry. Ṣorí tó bá tiẹ̀ máa wá yan èèyàn tìyàn tó jẹ́ pé ó fẹ́ kọ̀yàn pa like tó fẹ́ yan ẹran tó máa kọ̀yàn pa ṣe bá jẹ́ ẹran tó ní ìwò tí ìwò ẹ̀ dúró dáadáa not you like you look at yourself. ó wá ní ojú òkú sínú mọ́tò for 4 hours ta ló rán iṣẹ́ ṣé mo rán iṣẹ́ ni no ṣé mo rán iṣẹ́ ni you are proud mi ò like o ní nǹkan kó tún proud look at you. mo rẹ bó proud gan ṣá ó wà like you're very 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 proud nígbà tó tún máa sọ̀rọ̀ ní ojú òkú sínú mọ́tò for 4 hours ó tan AC jọ́ torí Ọlọ́run ta ló rán iṣẹ́
ṣé mo rán iṣẹ́ ni ó bá ti jẹ́ kó pa ẹ́ sínú mọ́tò náà àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n dúró dóbìnrin for 12 hours tí nǹkan kan ò ní ṣe wọ́n tó yẹ pé wọ́n á dúró ní o ó wá dúró 4 hours ó sọ pé ó tún wá ń proud ó sọ pé mo dúró 4 hours look at you wait tó bá tiẹ̀ máa tiẹ̀ wá fẹ́ mi ṣé bí wàá tiẹ̀ nu bàtà look at it wo bí bàtà ẹ ṣe dọ̀tí let me look at your wristwatch. God bàbá ìwà fi aago onírọ́bà toast me. Police. Are you joking? Like, are you serious right now? O tún wá fago ní rubber. Look at you. Okay, o rò pé torí irun gbọ̀n yẹn o rò pé màá fọ́. No, it's actually cute on you, but ṣé o rò pé torí irun gbọ̀n yẹn màá sáré fọ́ fún ẹ? Or because you have a pointed nose? You think pé màá fọ́? You're joking. You must be joking. Ẹ máa wọ bọ̀bọ̀ yìí náà. O tún fẹ́ ṣé bí ìyá tiẹ̀ wọ bàtà tó fine ni, o tún wọ wristwatch, o máa fine dáadáa. Look at yourself. Ọjọ́ tó bá tún wá bá mi, maybe you should try better. I still love you. I love you with whatever you've been saying. I don't know why. I love your steps. I love your stature. I love the way you talk. I love the way you bully me. Oje, I can love you more. I love you. Sumisola. Oh, babe, wait. I got something for you. Uncle Eshoge ni won. Auntie Eshoge ni won. Uncle Eshoge ni won. Ojú ẹ̀ ń glowing sí, ó ń ṣàánú sí, as in ó ń freshen sí. The rate at which you're looking good these days, there's a secret behind it, sọ fún mi. Are you to for real? Yeah, baby. To the extent pé mo ń ríra mi nínú ojú ẹ̀ níbi tójú ẹ̀ ń dán dé. Mo ti ń parọ́. Oh no, mi ò parọ́. No, sọ fún mi, kí l'àṣírí ẹ̀ wá? Something is definitely behind it. Tell me something. Ṣé o ṣe mọ mi ni? Èwo ló o ti ń parọ́? Láì ṣe pé o ṣe mọ mi. Nítorí pé mi ò ṣe mọ́ ẹ̀nà mo fi mọ̀ pé there's a change that have taken place in you. Okay. Tell me. Okay. There is not a secret, and there is a secret actually. That is why it's more kowa. There is no secret and there's a secret. Okay, definitely something. It was a secret, but right now I'm ready to tell you. You're ready to okay. I can't wait to hear. I'm in love. Tell me it's not. It is true, baby. My friend is in love. Like seriously? Yeah. I'm so happy for you. Congratulations. I'm so happy for you. Now tell me he's a lucky guy. I can't imagine. If you see my baby boo, don't worry. He's one tall, cute, handsome guy. Babe. Ẹni tó bá ní sùúrù. Òun ló máa ń padà jẹran tó tún jẹrin lọ. Yes, you're right. Babe, if you see my man,
Gbogbo time tí mọ́mí máa fi pariwo lọ́mọ kọ́wọ́ lọ́mọ Ọlọ́run bá mi tó boyfriend mi ó bá mi ṣá lọ́wọ́. This guy is cute. Like, babe, sori mo ti débi tí máa tẹ̀ pa sí. I'm going nowhere. I am going nowhere. Tó bá rí irùngbọ̀n babe mi, tó bá rí ó fine. Ó cute. Gbogbo nǹkan tí mo máa ń gbàdúrà pé Ọlọ́run mo máa ń tò fọ́ Ọlọ́run pé nǹkan báyìí mo fẹ́ nínú ọkọ sẹ́ẹ̀. Wàláì bọ́lọ́run ṣe yàn dẹ̀ fún mi nìyẹn. Ọlọ́run dẹ̀ ti wá ṣe báyìí. I'm telling you, baby. Ṣé gbogbo ẹ̀ lọ́lọ́run wá ṣe? Ọ̀rẹ́ mi. Because sori ní sùúrù. Gbogbo ẹ̀ ni. Ní sùúrù. Gbogbo ẹ̀ ni. Ní sùúrù, calm down, babe. Quite alright. I'm happy for you. Congratulations once more. Thank you. Ṣùgbọ́n nǹkan tí ó jẹ́ priority fún wa in our searching. Okay. Òun ni wípé a fẹ́ pé kí a má rí tán kó wá di pé ká ṣe àwọn máa fọwọ́ rárá ká tó nǹkan. Nǹkan tí mo ń try to sell in a nutshell ni pé òun pé owó ni kókó. Ṣé ìbọ̀bọ̀ yẹn ní owó lọ́wọ́? Because na money be kókó. Tí mo sọ pé màá tẹ̀ pa. Tí mo ní màá tẹ̀ pa. Kí ló dé náà tọ̀lọ́? Ṣé wọ́n rán ẹ sí mi ni? Ṣé wọ́n rán ẹ sí mi ni? Pé kó wá bà tèmi jẹ́, Ọlọ́run ò ní gbà kó lè fún ẹ ṣe. Nígbà tó mọ́ ń fún ẹ ní ìròyìn tó ń dùn mọ́ mi nínú, tínú mi ń dùn, tí mò ń rawọ́ rasẹ̀ sọ́rọ̀ pé mo dúpẹ́. Tí wọ́n wá mọ́ gúlù tu ọ̀rọ̀ tó júlù. Èèyàn lòun ti ládé orí, Ọlọ́run ti yan ọkọ tó ń tọ́jú ìgbéwọ́ ẹ̀ tó gbé pẹ̀lú yẹn òun àbàdàlẹ̀. Tí wọ́n wá sọ pé olówó jọ ṣé wọ́n mówó wá látọ̀run ni? Sọ fún mi náà, owó mélòó ni bàbá ẹ ní kó tó fẹ́ yẹ? Àbí àmọ̀tán wọn, mo mọ̀tán wọn dáadáa. Mo mọ màmá ẹ lóyìnbó, wọ́n ń ta lúrú pẹ̀lú sọ̀bọ̀. Mo mọ bàbá ẹ lóyìnbó, ó ń ṣe gbèrú mi sọ mi. Wàá dúró lẹ́yìn ọmọ mi pé dọ́dọ̀ àfikójó lówó. Tó rò pé mi ò mọ̀ tán yín ni? Ṣọ́ ara ẹ gidigidi o. Torí àwa mọ̀ tán wọn gidi gan. Owó náà wà important sí àbí. Torí tí bá fi ẹ̀kú yọwọ́, tí bá fi ṣọ́ ẹ lójú pọ̀ mẹ́nu mọ́ etí. Wàhálà hospital. Wọ́n bá mi sọ bó ṣe wà yìí, Ọlọ́run ti ṣe ohun tí mò ń fẹ́ fún. Olówó tó wá ń wí yẹn, gbogbo bó ṣe ń sọ̀rọ̀ yẹn, nìràwọ̀ ń tàn sí mi báyìí yan. Ni mo ti rí ṣàkún arákùnrin yẹn, mo rí pé igi owó ni. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi owó dé. Ìwọ ni kó lọ bẹ orí ẹ kó sún ẹ débi rebi tiẹ̀. Ọkọ mi ọ̀kọ̀ọ̀kan àrídìsá ló mọ́. Màmí, ṣebí torí tiyín náà ni. Torí tiyín náà lèèyàn fẹ́ fi mọ́kọ gidi wálé. Ẹ ṣàmábólúwẹ̀ ẹ̀dùpẹ́. Ó yẹ kẹ́yìn gan mọ́ ọpọlọ mi pọ̀ náà. Tí bá ti wo bí bàtà, tí mo ti rí bàtà ọkùnrin, tí mo ti rí wristwatch ẹ̀, tí mo ti rí belt ẹ̀, mo ti mọ̀ pé lè ní future. But tí bá ti wò dáadáa, tí bá rí pé lè yí ó lọ ní kọ̀mákọ̀má, tí mo pé kò ní future màmí. Ẹ wo mo ṣáà ti mú ìtẹ́fẹ́ wálé báyìí. Ìgbà ara là búra. Ẹnìkan kì í búra ńgbà kì í bú ṣọ̀gọ́ ń gbẹ̀rùn. Bákòókò bá tó máa ń tóbi. Nígbà yẹn náà ọmọdé ẹ̀ ti tó lọ́kọ. Nígbà tó kọ tó mọ̀kọ́ wálé fún mi. Ṣé mi ìwà ní ìlú sọ̀rọ̀? Àmọ́ kò sí ohun tó ń pẹ́ jù náà. Àsìkò tó mu wáyé náà ò tún dà. Ọjọ́ tó bá wálé bọ̀ ẹ̀ máa rí nǹkan tí mò ń sọ. Màmí tẹ̀tí náwó láwọn ti ríra owó ẹ̀ kó lówó lọ́wọ́. Ọ̀rẹ́ mi bẹ̀rẹ̀ Olúwa ti ṣe congratulations. Wọ́n náà lọ lórí wo o. Kọ́dọ̀ yan dá tiẹ̀ náà. Àmín. Tèmi náà bá ti rí máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Ṣé ẹ lè mọ bóyá ìràwọ̀ ẹ̀ náà máa dàbí. Like seriously, I don't know what to say. See, babe. Like seriously, I love you, and I appreciate the motion we elect me because motion wala gan o fún mi ní gbójúdí ṣàngán o fún mi wàhálà ṣe ká ní ẹni tí ò love ẹ for real ó máa ti sùn ó máa ti step back á ti fall back á tún ti fall down, but because I love you from the bottom of my heart, I love you so much. Òun ló yẹ kí n ṣe máa keep pushing till I get there. Get to say now that mo ti débẹ̀ báyìí. Ṣọwárí
ibi tí mo fẹ́ kó o mọ̀ pé mo love ẹ dé mo tún ti pè mọ́ mi ní pé màámi ó dáa pé mo love babe mi jù yín lọ. Oniro, actually, I have seen that, and nítorí ẹ̀ náà mo ṣe feel pé o nífẹ̀ẹ́ mi because kò tiẹ̀ tọ́jọ́ tí gbogbo ẹ̀ tí mo ní pé imú ẹ̀gún imú yẹn náà ni wọ́n like by. And again, I think I've done my research and irú ọkùnrin tí mo fẹ́ nìyẹn. Apart from the look, apart from the prayer, you know, your nose, your look, your beard, your skin color is killing me, you know now. Mo gbàdúrà pé k'Ọlọ́run jẹ́ kó pẹ́ kó dalẹ̀. And my baby is a big boy. No, I am not. Like seriously, I'm not a big boy. I am not. See, this life, I am trying to check the right and the left. I'm sorry. Okay. Hello? What is it? No. Kò lè work. Mo rí call ẹ mi pick ẹ ni. Kí ló fẹ́? 500,000. 500,000 naira ló fẹ́ lọ́dọ̀ tèmi. The last time tí o ti pé 2 months, mo fún ní 5 million naira. Ó ló ní issue kan. Láti ìgbà tí mo ti fún common thank you kò ṣe. Ó wá ń pè mí sìn. Sori ìgbà tó kọ́kọ́ pè mí mi sí pẹ̀lú phone. Bọ̀gbà tí mo rí text message ẹ tó ń tún aláti sọ pé ó ní di help mi. Help yẹn mo mọ̀ pé owó ni. So ẹ tí mo dẹ̀ fún 5 million naira tí o ṣe thank you. Why tó ṣe máa expect pé kí n fún 500,000? No, kò lè work. See, there is nothing you can tell me tó máa jẹ́ kí n lè fún lówó yẹn. Okay, mo fún ní 5 million. Kò ṣe thank you. Tí bá fún ní 500,000 ó máa ṣe ká fún mi now. I've heard you. Ọ̀rẹ́ ni wá. This is what I'm gonna do. I will send 1 million out to your account. Tí n bá ti ṣetán pẹ̀lú baby mi. Wàá tó bá wù ẹ́ o lè fún 500 yẹn. Sọ pé wọ́n ló fún mi kọ́ mo fún o kò kàn mí o. So èmi kàn fún wọ ní 1 million naira yẹn. Yeah. Baby mi now. Ṣé mo ní baby méjì ni? Yeah, òun náà ni. Ó yá bá sọ. Oh, it's a court. Mo fẹ́ ní kó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. Okay. Ó dẹ̀ court. Okay. Mo ní ká fi yẹn lẹ̀. Mo wá ń bínú fún wọn pé téèyàn bá ti ṣe ìrànlọ́wọ́ fún èèyàn máa ṣe nítorí tọlọ́run ni àti pé Bible gan sọ wípé ẹni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀. So you don't need to be hungry. Ṣọ̀rẹ́ ẹnì kejì yẹn náà ó yẹ kó náà lè try láti dúpẹ́ ìwọ ògbà tá a dé ibi ń sìn mo try láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti ìwọ just because I have you beside me. So kílé téèyàn ní lè dúpẹ́. Babe, wait. Ṣé owó yẹn ń sìn? I mean the 5 million. Ṣé o fún ẹni yẹn ni àbó máa dá padà? I don't understand. So bí mo ṣe wà ẹ máa yáyàn ní 5 million naira. How much is 5 million naira tí mo fẹ́ yáyàn? Ṣé bẹ́ẹ̀ ló ṣe wá worst fún mi tó ni? Look ẹ lẹ́ẹ̀kan mo sọ fún ẹ pé mi kì í ṣe big boy just because I don't have money. Àwọn kan ló fún yàn ní 1 billion, 2 billion. 5 million naira màá wá gbà padà. 5 million pọ̀ kéèyàn dáṣìyàn nínú gbogbo èyí tó wà nílẹ̀ nínú rògbòdìyàn ìlú yìí. Àná owó tí ó lè tó náà even mo yẹn sọ̀rọ̀ pẹ̀lú bínú yẹn mo ṣe ń wò pé báwo ló ṣe manage for that 2 months. 5 million kí ló yẹ fi ṣe nǹkan tí màá ṣe fún ẹ lélẹ̀ babe mi ní bẹ̀rẹ̀ àti máa tọ́jú ẹ pẹ̀lú owó tí máa fún ẹ lówó ọmọ àdàgbà tó yẹ pé ṣówó ló fẹ́ fún mi ní owó tí ò ní future owó tó nǹkan kan màá bẹ̀ látọ̀rí travelling bí ká lọ Bujumbura Bolokwana Alekantini Bonfrano Alegeshin. Ṣáàjọ máa lọ ní ṣá kí má lọ máa wojú ẹlòmíì o. Àná ọmọ kó máa fẹ́ affect àwọn business mi. No baby, let's go together. Tó bá yẹ kó ti wojú ẹlòmíì yẹn ò ní work o. Okay, no problem. Thank you. Tó bá yẹ pé bí o ṣe fẹ́ nìyẹn yẹn ò ní problem ni. Issue tí mo ní tí mo fẹ́ ká wá sóòtẹ́ yìí ò ní pé mi fẹ́ kí. What's that? What are you doing? Ní sùúrù now. Ṣebí ìyàwó ẹ̀ ni mi. You can have me anytime, but let's talk. Let's plan. Let's talk about a lot of things about our future, the present. Èmi wò pé tá a bá nara wa díẹ̀ tá a ṣeré pa tá a ṣeré wọnú ara wa àmì tí. Understand what you know. Jẹ́ ká máa wọ.
ilé ìyàwó ọmọ ibi ilé ìlú. ẹ wo ṣùgbọ́n tẹ bá máa wá ní tètè kanjú lọ́nsìn yìí òun lè wá tẹ̀ pé yìí tètè náà lọ. ẹ̀mí ìdájọ́ ifá burú ẹ̀ pé máa sùn. ẹjọ ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ mo ní kọ̀ọ̀kan láwọn client mi. okay all right baby all right. hello. mami. ẹ̀lẹ́ bàbá mi. baby I'm coming. mami kí ló dé tẹ wọ́n ń wò báyìí tẹ̀ ń ṣe báyìí. irọ́ ṣé òun ló ní gbogbo bíbá. mami òun ni òun ló ní kódà ẹ wo mọ́tò tẹ̀ ń wò òun náà ló ní. mọ́tò láì. wà láì. ó tọ́ ọmọ ọdún mélòó. I think it's about 42 or something. Kéré jù láti ní àwọn kan. Màámi. Ìyàwó mélòó ló ti fẹ́? Ìyàwó ẹ rí pé young guy ló kọ́ mi ní. Èmi náà nìkan ló lórí ẹ̀, mi ì ní rival. Mi ì ní o. A dúpẹ́ Ọlọ́run. Èyí túmọ̀ sí pé àpẹ́kọ̀ tó jẹun. Kò ní jẹ́ bàjẹ́. Kò ní jẹ́ bàjẹ́. Ẹ ṣe máa bẹ̀rẹ̀. Bó ṣe ń ṣe ni. Báwo ló yẹn ṣe yín? Ló ń bá mi sọ̀rọ̀ kan. Màámi, ẹ má jẹ́ kára yín sọ̀sọ̀kúsọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ kára yín sọ ìsọkúsọ. Torí tára yín bá lè sọ ìsọkúsọ tí bá fi lé ilẹ̀ 52. Mi tí mọ́kọ wálé. Ẹlẹ́dàá mi ò tiẹ̀ ní jẹ́. Èmi ò máa gbà fara òun. Ìgbà mi máa ń sọ̀sọ̀kúsọ. Tèmi ò rí tiẹ̀ rò ń tèmi. Èyí tó ń sọ lọ́wọ́ yìí fake ni. Àfikún jẹ́ fake. Èmi kẹ̀ èmi gbà fún ọkọ o wọ́n ten town wọ́n jẹ gbèsè ṣé pé tí bá máa padà wá báyìí èmi pẹ̀lú ọ̀rẹ́ mi. ok ẹ wá fi lé ọkọ yín ọmọ yín wọn. kọ́ mọ̀ pé yes ìranù lérè. àbí o ẹ wò má mi. àṣomọ tó ń ṣe. táwa ní oníranù ṣé bí mo ṣe. àwọn òpin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbébùjà tẹ́mi bẹ́ẹ̀ jà yẹn ohun tẹ́tí mi gbọ́ ń ta ni kì í ṣe pé mo dédé ń sọ̀rọ̀ yẹn tẹ́ ń bá pín kọjá báyìí àpárá ni Ọlọ́run ti wá ṣe é sí. àbí o ayọ̀ wa máa dalẹ̀. ó ti dójú tọ́ta. àbí o. yẹ́ ẹ̀ tẹ̀sẹ̀ máa lọ. ẹ wù má mi. so tó bá ti dé next week máa bẹ́ẹ̀ get everything sílẹ̀ so kò wá pé. ẹ ṣàn pé máa get ẹ. Trust me. mo ti place order àwọn nǹkan tí kò jáde. okay mo fẹ́ kẹ́ disappoint mi torí mo ní party kan tí mo fẹ́ lọ next week. Trust me now mo ti order ọjà kankan kò dé ni màá bẹ́ẹ̀ get ẹ̀mí ní disappointed. all right màmá rí next week ni ẹ ṣe gan. wá ẹ̀gbọ́n ẹ̀ kọ́. ó tójọ́ mẹ́ta tí mo ẹ̀gbọ́n mi wà. ó ti pẹ́ tí mo ti rí ṣé kò gbé nílùú yìí mọ́ ni. actually ó ti wà nílé ọkọ torí ẹ̀ lè ṣe rí ládùúgbò. Ọlọ́run ṣeun Ọlọ́run adé ṣe bẹ̀ nílé ẹ̀ka lẹ́ abísùn abíwálẹ̀ tó bá rí kó má bá mi kí o. All right, o ṣèdè. So ẹ má disappoint me. No, trust me, mi lè disappoint ẹ. Ọ̀rẹ́ báwo ni? Ṣo like make up ẹ? Ó ti ṣe tán. Àwọn máa like àwọn ọmọ mi good. Tó bá ṣe tán àfi bí n pè mí náà mo ṣe. Ó mọ ọgẹ́ yẹn ni. Òun àti ẹ̀gbọ́n ẹ̀ lédi tó ń gbé ibi tí junction yìí tó máa ń fọkùnrin ṣakọ tó jẹ́ kò sọkùnrin tí ò lè bú yìí. Lédi tó yẹ pé ó ní ẹnu ẹ̀ báyìí ó mú kó ó lè bọ́kù. Ṣé kò sọkùnrin tí ò lè fi ṣakọ? Ìwọ náà rí bẹ́ẹ̀ yìí. Ìlú òun máa tóbi o. Ibi táwọn èèyàn gidi wà wọn tí ìrọ̀kọ̀. Àbúrò rẹ̀. Àwọn èèyàn tẹ́ pé ẹ̀ tẹ̀lé express wọn máa lọ́kàn wọn lọ́ máa lọ. Àbúrò rẹ̀. Ìyẹn kọ́ ni kókó bí ó ṣe wí pé kí ìwà ẹ̀ kó jẹ́ kó lè dúró nílé ọkọ yẹn. Bí ọ̀rẹ́ àwọn tí wọ́n níwà gidi yẹn gan ló máa ń lórí ọkọ. Ó sọ bẹ́ẹ̀. Ọlọ́run ṣàṣebẹ̀ nílé. Bàbá mi Má bá fọwọ́ ṣẹlẹ̀ kó má bá falẹ̀ ṣọkọ. ká lójú bẹ́ẹ̀ ṣe rò lọ. bẹ́ẹ̀ ṣe rò lọ. mo ní báwa ṣe pè mí nìyẹn mi ò wí tó le tó bẹ́ẹ̀. ẹ tí mi gangan tó pọ̀ gan ni kò ṣe nǹkan kékeré bọ̀bọ́ yẹn commit atrocities tó pọ̀ gan ni tẹ bá rí gbogbo nǹkan tó ṣe ó mess up inú ilé yẹn bíi pé wọn fọwọ́ tọ́ bọ̀bọ́ yẹn. ìgbà tá láyé pè mí sìn wípé bọ́ ìyẹn táwọn fi sílé o kó o ti balẹ̀ jẹ́ ó kàn ń jayé káàkiri everywhere I was like pé bóyá wọn get information dáadáa but bẹ́ẹ̀ tí wọ́n ń sọ sí yẹn I was like I'm surprised. wọn
ẹ̀gbọ́n mi ò tiẹ̀ rí because àwọn ò sí ń bí information ló ń gbọ́ ẹni tó rí gbogbo ẹ̀ lélẹ̀ everything wà lọ́wọ́ ẹ̀ videos o pictures o ó wà lọ́wọ́ ẹ̀. ẹ wo èmi ni mo rí gbogbo full gist èmi ni mo ń gist ẹ ẹ wo ṣẹ́ẹ̀rì fine ó ti wà okay bẹ́ẹ̀ ṣẹ́rí èmi ẹ mọ̀ mí now I will handle the whole matter bó ṣe wà yẹn sìn aláìjí símílẹ̀ pé kí n ṣe anything fún èmi á lọ léyìn lásán mi ò ní sójà mi nílò ọlọ́pàá o màá lè jáde wọn àti anybody tó bá wà ń bẹ̀ you were just a gardener there to secure the house kó máa sọ́ọ́lì ẹ̀ náà gbà fún náà ó ṣùọ̀ fún mi so oru level nìyẹn bó ṣe ń ṣe káàkiri nìyẹn fake life everywhere I don't know but èmi ṣùọ̀ yín pé èmi á lè jáde kó lè yẹn. ẹ wo ó ṣùọ̀ fún mi pé bọ̀bọ̀ yẹn wọn ò fi owó tọ́. bẹ́ẹ̀ni wọn ò lè fowó tọ́. àti wèrè àtàsírí òun ló ń ṣàwọnú ilé yẹn ó ń ṣàwọn káàkiri ni. ẹ wo máa jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan ìgbésẹ̀ tí máa gbé lórí ẹ̀ just handle the matter for me. ẹ máa lọ ẹ má wọ̀rẹ́. okay sir but whatever tẹ bá fẹ́ ṣe ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ kó jẹ́ nísinsìn. because bàbá yẹn máa tún á ṣe mọ́ o. ẹ má wọ̀rẹ́. á tún ṣe jù bẹ́ẹ̀ lọ o. ẹ má wọ̀rẹ́ tá a lè pè mí yẹn ó ní confidence lómi ni ẹ má lọ ẹ má wọ̀rẹ́. ẹ má wọ̀rẹ́ I will handle it properly. wọ́n bí yẹ ìdá okay o ẹ má bí yẹ jọ I will get back to my pay. all right sir ẹ ṣe bọ́ sir. kó má bá a fọkọ ṣàlẹ̀ kó má bá a falẹ̀ ṣọkọ. ẹni iṣẹ́ tí èèyàn bá ṣe tó bá láforítì bó pẹ́ bóyá á dúpẹ́ ṣe báwa náà rè lọ́jọ́ yìí. àwọn company tí mò ń bá ṣiṣẹ́ wọ́n list àwọn èèyàn kan tó fẹ́ travel wọ́n dẹ̀ fi mí náà sáárín wọn. irọ́ ni o. Yeah, my husband. Olówó orí mi. Ó ga o. Ọpẹ́ náà la máa dún fọ́lọ́. Bẹ́ẹ̀ni. Kì í ṣe mímọ̀ ṣe wà. Bí kì í ṣe Ọlọ́run. Olúwa ṣe. Nípò ọkọ mi náà máa di èrò ìlú òyìnbó. Àbí o, káwa náà ti wọ plane for the first time. Mo tẹ̀ ṣe gbọ́ ní ọ̀sẹ̀ báyìí, mo ti miss already. Ṣé ò ní mú mi dání ni? Baby, àti ìlọ. Ṣé bọ́ ṣe ń ṣe processing lọ́wọ́ ni? Mi ò tí ì travel out tó ti miss mi. Tí n bá wà lọ tán kọ́. Wọ́n pè mí àti ẹnìkan náà ni. Tó bá lọ sí yẹn mi nìkan ló máa kú. Má worry, Ọlọ́run á ṣe tó dáa. Tá a bá lọ yẹn tá a dé, a wá fúnra wa, àárín tiwa náà tá a máa lọ. Ọlọ́run ṣeun. Inú mi dùn. Ojú tí àwọn ẹlẹ́gàn. Àbí o. Olúwa ṣeun. Wo ká máa sọ̀rọ̀ jù àtàrọ̀ tí n ti jáde ní jẹ́ nǹkan kan. Kò rí lè sí kankan mọ́ ṣùgbọ́n pando wà lè ṣé kí n ṣe pando fún. Anything tó bá ti wà lẹ́ẹ̀ báyìí. Èmi nìyẹn o ojú mi ti wà lọ́nà bàbá London. Ọ̀rẹ́ jẹ́ lọ ṣe jẹun. Ó yá Petro ọ̀gbẹ́ni ó yá lọ. Ṣé wà ókè? No. Ṣé wà ókè ṣá? Please, ẹjọ́. Just calm down, baby. See, gbogbo kẹta ìṣe kò make sense o. I don't like all this. This one is power for you. No. You are just a gardener here. Mama, what is your mistake? Condition taba wa you okay? You know, well, ẹ jẹ́ kí n rẹ́yìn. Ẹ jẹ́ kí n rẹ́yìn. No, between me and you. Kí ni ìyẹn mo ń gbọ́? Get out, kí ló ṣe náà? O de tún sọ̀rọ̀, o kò live fake life káàkiri. Ṣé o ló nílé ni? This is my chairman house. Why are you saying this? You are just a gardener here. Ó mọ̀. Ọlọ́gbà ni ẹ̀ náà. Ẹ kàn máa live fake life. Ẹ máa ta ọkùnrin jẹ káàkiri. This guy has been deceiving all this while. I'm gonna catch some fun tonight. I'm gonna catch some fun. Sister. I'm very sure. Ọ̀rẹ́ mi, kí ló ṣẹlẹ̀ bí ọ̀rẹ́ mi? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló wí? No, that can be true. I'm sure we're gbọ́. Get through. Get them out of this place. Get away from here. You don't get me. This guy is not here. This is my chairman house. You go and come again. Just tell me it's not true. I believe it's not true.
down. You cannot take anything. Please, you cannot take anything. Abio, you cannot take Anything when you do, make you know to shout.